Happy birthday to beautiful Mrs. Yewande Ọláìdé Àjọkẹ́ aya Ọlámilékan Fellow. Aláṣẹ àtolùdarí Arivas ló ń kí yín wípé àṣeyí ṣàmọ́dún nínú ọlá ńlá, ẹ̀mí gígùn àti ìbàlẹ̀ ọkàn. Ọmọ wọn lẹ́kọ̀ọ́ akéte ìlú ọgbọ́n, èkó akéte ìlú ìmọ̀, èkó akéte ìlú òye, òkú ọdún o. Ire o. Àjọkẹ́ Ọláìdé Yewande orí rẹ̀ àfire. Ire o. Mama Anita, Mama Anna orí rẹ̀ àfire. Ṣé ń bẹ nílé ní àbòrò òde? Ilé ló bá wà òbòde, ìyẹ̀wù ló bá wà owó kọ́kọ́ ilé. Orí rẹ̀ àfire ni lọ́jọ́ ayé rẹ̀ gbogbo. Òkú ayọ̀, òkú ọdún o. Mo lóòkú ayọ̀, òkú ọdún, ó sì kú àṣeyẹ. Ìwọ tó sọdún òní ló tún ṣe mí sí tọmọtọkọ. Síbi ilé rẹ̀ ò ní dín, àwo ilé rẹ̀ ò ní fọ́ porogodo. Àjọkẹ́ bó owó wájú oríire, bó owó ẹ̀yìn oríire, bó owó ọ̀tún oríire, bó owó òsì ire ni lọ́jọ́ ayé rẹ̀ gbogbo. Màmá Ayọ̀mídé, màmá Ayọ̀míkú, ìwọ ìwádìí bá orí òun gbé sọnù bí ó ṣe bí ọmọ nínú ọdún tuntun. Òní tẹ́, òní tí àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ìwà tẹ̀lẹ̀ yí pẹ́pẹ́pẹ́ lágbára dání wáyé. Ọdẹ roko, ọdẹ pẹran, wọ́n lẹ́ràn kí lọ́dẹ pa. Ọdẹ pẹran òkété, ikú aré ọ̀kété. Ọdẹ roko, ọdẹ pẹran, wọ́n tún lẹ́ràn kí lọ́dẹ pa. Ọdẹ pẹran wàwà wálé nínú ọdún tuntun. Aya Ọlámilékan Fellow máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ wọnú ọdún tuntun rẹ lọ. Ọkọ rẹ ò ní kú mọ́ lójú. Ìwọ náà wá ní ìrìnà sọnù lágbára Ọlọ́run ọba. Arivas ló rán níṣẹ́, ó rán níṣẹ́ tó pọ̀ sí ọ. Ó lòdì lọ́jọ́ ìbí ẹni bí ẹni, èèyàn bí èèyàn, èèyàn bí ẹ̀bá gbèje l'Àjọkẹ́ Ọláìdé ń ṣe. Oníbòhùn ló wà ara sányán fún ọ. Oníbòhùn ló wà ara láàrí tí ṣe bàbá aṣọ. Oníbòhùn ló wà ara ayùn tí ṣe bàbá lẹ̀kẹ̀. Ó wá ní kí n má ṣàìbá wọn kí ọ dénú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Yewande Ọláìdé Àjọkẹ́, wọ́n pè ọ́ bí ológun ẹrù o. Wọ́n pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. Wọ́n pè ọ́ bí ológun kẹ̀kẹ́ yẹn bí wọ́n ti ń porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ wọn lágboolé Chief Imam Balógun Òkòlò. Èkó akéte ní í ṣe ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Mo ní Èkó akéte ilé ọgbọ̀n. Yé àrọ̀ dẹ́dẹ́ kó máa já. Èkó àrò mi sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ilé ọmọ wọn lẹ́kọ̀ọ́ akéte ìlú ọgbọ́n. Èkó akéte ìlú ìmọ̀. Èkó akéte ìlú òye. Èkó ìlú òkun alagbalúgbó omi. Ta ló ní kò sómi lẹ́kọ̀ọ́ kó wá wí? Ẹbí wọn pé ta ló la bàtà bútú bàbá omi kó mi? Ẹni bá ní kò sómi lẹ́kọ̀ọ́ kó wá wí? Ẹbí wọn pé ta ló la bàtà bútú bàbá odòkodò? Ilé ọmọ òòṣà ni ẹ̀ṣẹ̀, ẹ má ṣe Kútẹ̀rẹ́. Òòṣà ń gbòbí, odidi orí ni Kútẹ̀rẹ́ ń gbà lọ́wọ́ ẹni. Ìyẹn nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Èkó àdèlé níbi tá à ń géré tí ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ. Ilé ọmọ káfọ́pá wa, káfọ́jẹ̀ wa, ọmọ kásọpanù, kásọ̀jẹ̀nù, káfọ́ gèdègèdè ọwọ́ wa kọ́délé iṣẹ́ rí. Ìwọ lọmọ àfíjú àríwọ̀njà gbẹ̀ndẹ́kẹ́. Ọ̀gbun àríwọ̀njà apá ṣíọ̀ṣíọ̀. Mẹ́bọ́bù ṣíọ̀ṣíọ̀ nírẹ̀rù àfíjú wọlé nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ gbàmùgbàmù odò tí ò ṣe é yájú sí. Ọmọ gbàmùgbàmù onílé owó, gbàmùgbàmù onílé obì. Ọmọ iwájú ọlọ́kọ̀ tí ń ṣòwò, ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí ń ṣèjìgbà lẹ̀kẹ̀. Ọmọ ògèrègèdè ọlọ́kọ̀, ògèrègèdè ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ létí omi. Yewande ìwọ ti ṣọdún òní náà o. Alájọkẹ́ ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí. Àlékún owó, àlékún ọrọ̀, àlékún àlàáfíà. Bó ti wù kó pẹ́ láyé tó onírì ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Aláṣẹ àtolùdarí Arivas ló ń kọrin sí ọ wípé happy birthday to you. Ó ní yeye many happy returns. Ó tún kọrin pé for you are a jolly good fellow. For you are a jolly good fellow. For you are a jolly good